lọ́rọ̀ kan ṣá godmother ti jápa ọmọ mi ní Lizzy ẹ má pa fún mi ọmọ mi ní Lizzy ẹ má ṣe godmother ètò ẹ má bínú mà ẹ má bínú ṣé ojú yín ti wá fọ́nsìn àbí tí yín di ẹ̀rí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ṣe fẹ́ sọ pé wọ́n sì ní wá ẹ máa jáde ẹ máa defend this is the right time Mrs. Yaa this is the right time tó yẹ kẹ́ wá defend ọmọ yìí wọ́n ló lè ní ó gbowó olówó kò ṣe refund ó gbowó kò fún wọn lẹ̀ èèyàn tó fẹ́ lówó tó fẹ́ gbowó padà kò tún ní refund policy. Godmother ẹ lè sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ tí ì jẹ olórí nǹkan ṣé wọ́n ti fọba yín jẹ ni wọ́n ti fi jẹ náà ẹ lè sọ pé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ ayé ìgbà kan ẹ ti máa fò jáde pẹ̀lú tọ́ọ̀pù kéńpé tẹ wọ́n wọ̀ ẹ máa dún játidàti rádaràdà ọ̀rọ̀ játidàti ló máa jáde lẹ́nu yín ṣé wọ́n ti ṣe kinní yẹn fẹ́yìn náà torí ẹ̀ lẹ ṣe wà quiet ṣé wọ́n ti ṣe kinní yẹn fẹ́yìn náà ẹ lè sọ pé ẹ rí o ìyẹn là nígbọ́ tẹ́ ẹ̀ bá rí wọ́n ti kọ́ tẹ́ wọ́n ti send ẹ̀ sí why are you all of a sudden quiet ṣe ti rí pé àbí àgbà ni yín mà Mrs. Olómilábẹ́ àbí àgbà játijàti mo ló yẹ kán dìtrọ́ọ̀nù Ìyá Àjàrà Bùkà kán fún yín ní táìtù Ìyá Àjàrà Bùkà ni torí àgbà yín ò lè tó lé nǹkan tẹ́ bá ń jẹ lẹ́nu lẹ́mọ̀ oníjẹkújẹ nìyẹn aláìlójútì oníjẹkújẹ ṣé bó ṣe yẹ ká gbàlagbà ṣe ṣe nígbèsè ayé Lizzy ìgbà tẹ́tí rí bó ti fẹ́ di woro sí woro tẹ́tí ń gbọ́ kùkùkù lẹ́ṣẹ̀ wàá mọ̀ pé this is the time tó yẹ kẹ́ ẹ jàpá you knew this was coming so all of a sudden you just say you saw a king you need a queen you feel like you fit in the position lẹ́yìn ìgbà tẹ́tí ṣòbò làbáṣà káàkiri tán ti fi òbó yín ṣe palliative tán ẹ ṣẹ̀ fẹ́ lọ tẹ̀ sí ilé ọba kan ọba gbẹ̀rìgbẹ́ kan ayé Ṣọlápé tó bàjẹ́ tó rún débi tó rún dé ilé ìtẹ́ ẹ̀rún bẹ́ẹ̀ òun ló ń lọ yìí ìgbésí ayé Ṣọlápé tó ń rún bíi gúgúrú lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá bàjẹ́ tán kò bàjẹ́ kó tó di pé ẹ wọnú ayé ẹ̀ o ìgbà tẹ́ ẹ wọbẹ̀ tẹ́ ẹ jókòó sínú ayé ẹ̀ lẹ wá mọ̀ọ́mọ̀ ẹ bà ayé yẹn jẹ́ ẹ jó ayé ẹ̀ nínú ẹ jẹ́ kó jóná mọ́sálẹ̀ port ẹ wá rí i pé kò sí rẹ́mẹ́dì mọ́ wọ́n ti fẹ́ drag ẹ̀ torí ilẹ̀ ẹ bá jápa gbogbo wa náà sọ bẹ́ẹ̀ pé Adébímpé tá a mọ̀ yan tá a mọ̀ lọ́sàn-án wọn ń gbé náà wojú ẹ̀ lóru náà àbí kí n ṣe ẹjọ́ ṣé kábíyèsí tún ní washing machine kó tó di pé wọ́n tún wá dáwọ́ washing machine fún kábíyèsí tẹ́ tún fẹ́ lọ gbé bùkátà yín lọ bá. Ìyá Olómilábẹ́ ọmọ yín ni kó má pa fún yín for like a week nsìn wọ́n ti fi náà ra òbò ọmọ yín o ẹ jáde o ibikíbi tẹ́ bá sá pamọ́ sí torí olè ló mẹsẹ̀ olè tọ̀ olè níyín náà ẹni tó gbépo lájà ò kì í ṣolè ẹ̀yin tẹ́ ẹ gbà lọ́wọ́ ẹ̀ lólè you already saw this coming that is why ẹ sáré fi ẹnu pápá bora ó mà ṣe o ẹnu pápá bora pé so that they will not drag you with her torí àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ pé do you even need to come out and say you are going you are barely even doing shows before. Ìgbà tó ti yé yín irú lifestyle tó ń lò tó jẹ́ pé tó bá ti lọ gbà á tó ti lọ jagbà lọ́wọ́ àwọn èèyàn ó máa pín fún yín bẹ́ẹ̀ so ìpè yẹn náà ti ń já yẹn
ẹ tètè ṣe kí ni ẹ tètè náwó pápá bora. Ẹ wò gbèsè ayé yín mà. Olùpẹ́ sọ pé till death do you part, bí ẹ máa kú síbẹ̀ ni ẹ kú mọ́ sí. Ìyá Àjàrà Bùkà tó fẹsẹ̀ fẹ́ ọmọ yín ni wọ́n gbọ́dọ̀ fẹ́ yín kọ́ fẹ́ yín mọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe mọ̀mọ́ wọ́n ti fẹ́ báyé ọmọ yín jẹ́ lọ́nà ẹ̀ bóde. Mọ̀mọ́ òrógún ológun dẹ̀bìtì àyàtì gbọ́kùkù òjòdomi inú agbádànù ẹ̀ bóde o. Wọ́n ní ọmọ yín jalè ó jíyàn lówó ó talẹ̀ ìjọba fúnyàn ó yẹ wá dìfẹ́ǹdì. Mo ti fẹ́ gbogbo ẹ ṣe fẹ́ dìfẹ́ǹdì. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn ara yín máa gbọ̀n pépé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí. Ó máa gbọ̀n ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí. Ṣé ara yín ti wá balẹ̀ mà? Ẹ ti domi ya ara yín ti báyìí, ojú yín ti ká. Ibi tó de ògo yín mọ́ tó de ìṣẹ̀dá yín mọ́ tó fi ń parọ́ fún yín pé ọlá jíire. Ṣé ẹ ti wá jíire bí? Excuse me ma, ṣé ẹ ti jíire ń sìn báyìí? We keep seeing a lot of things. Èmi máa ń sọ kíní kan pé kò bá má bàjẹ́ fọmọ yẹn tó yìí. Ṣé rí àwọn ìyá yìí? Àwọn ni ò kí ń bá sọ̀rọ̀ tó bá dójú ẹ̀ kẹ́ bá sọ̀rọ̀. Ṣé mọ̀ pé ńgbà yẹn ọba ńlá, in fact ọba ńlá was closer and active than Adébímpé. Lójú Adébímpé torí àtẹnujẹ ó rò pé ọba ńlá ń gbowó lọ́wọ́ Ṣọlápé. Ẹ̀rí tọ́ba ńlá máa ń sọ pé sísì mi ò gbà lọ́wọ́ ẹ̀rí kàkà bẹ́ẹ̀ èmi mo tún ṣe fún ẹ. Lójú tiẹ̀ nígbà tí ọba ńlá àti Lizzy close gọ́ngbà ẹ̀ tó yẹ kó máa ń lọ ibikíbi ni wọ́n máa ń ṣe birthday fún àwọn ṣe surprise. Adébímpé was jealous. Bó ṣe rí pé Lizzy àtọba ńlá ní problem báyìí as àgbàlagbà tó rí ẹ̀ pé ó kó sí wọn láàrin ni o. Ó rò pé bóyá Lizzy ló ń kówó fọba ńlá tọba ńlá fi ń galavant kò mọ̀ pé ọba ńlá ń ṣiṣẹ́. Ọkọ ẹ̀ rèé ọkọ ẹ̀ náà kárí. Ẹ̀rí bó ṣe ń lọ from China to Canada to kìnìkan to UK kò ṣe kìnìkan. Ibo l'Adébímpé rí lọ? Adébímpé tó yẹ kó ṣe ń ra washing machine fún. Wọ́n sì ń gbá ta jollof rice fún. Ìgbà yẹn ló ti mú ọba ńlá sínú tó ti rò pé a ti jẹ burúkú owó lára Lizzy. Àwọn dẹ̀ rèé àwọn ò láhun tó Lizzy. Ìjàpá ò láhun tó ẹ gbàgbé. Ó ní ìyàláyà àwọn. Ó máa jẹ lára Lizzy. A ti lò ẹ̀mí àti fẹ́ tán ẹ̀mí àti yọ tán kò tó rí nǹkan kan jẹ. Bí ọba ńlá àti Ṣọlápé ṣe ní problem báyìí, ìyá òṣì tó yẹ kó mediate peace, you are close to the two of them. No, kí tẹ̀sán pé ọba ńlá àti bí Lizzy àti MHM ṣe ní problem. Ṣé ni wọ́n máa ń lọ gbè sẹ́yìn Lizzy torí àtẹnujẹ. Ọba ńlá dẹ̀ ń sọ òótọ́ ọ̀rọ̀ ńgbà yẹn pé mo ti sọ fún ẹ kó ti tó ẹ̀yin méjì yẹn máa já ìwọ ló ń mú kókókókó tó ń ṣe ṣó fún MHM. MHM have served you for 5 freaking years, stayed with you. Adébímpé ò ní business. Èèyàn tó bá ń support Ṣọlápé tó bá ní business ó máa kùtà ní torí Ṣọlápé ò fún ara ẹ̀ gan òkúta lórúkọ ẹ̀. Òkúta lọmọ yẹn gbé dání. Tó bá wá ní business tó wá ń support Ṣọlápé, àwọn èèyàn tó yẹ kó wá máa rajà lọ́dọ̀ ẹ̀ tó bá wá rí Ṣọlápé tó ń ṣépè fáwọn ọmọ páwọn ọmọ máa kú, báwo náà ṣe fẹ́ fojú yẹn wá rajà lọ́dọ̀ ẹ̀? Ẹ rí pé gbogbo aṣọ tákìmù ń ta kò rí nǹkan kan ta. Ẹ rí ni. Akeem ò rí nǹkan kan tà náà. Why? Because of one thing. Torí pé ó ti wà affiliated mọ́ Ṣọlápé. Ta ló fẹ́ rẹ̀ jẹ ìpè? Gbogbo èèyàn ló mọ̀ pé èpè tí Ṣọlápé ń ṣẹ́ fáwọn èèyàn kò mọ́ wọn lórí. Òun nìkan lè pè yẹn ń jà àtàwọn tó bá súnmọ́. So ta ló fẹ́ lọ ra jẹ ìpè lọ́dọ̀ wọn?
MHM was close to Ṣọlá pé MHM nǹkan oúnjẹ ló ń tà, àwọn customer ẹ̀ kàn yọ lọ without excuse, wọ́n kàn lọ ra nǹkan wọn níbòmíì. Ṣọlá pé tó ń sìn gan kò rí nǹkan kan mú bọ̀. Àwọn customer tó tún bá rajà kò sẹ́ni wọn tí ẹ̀ sọ fún gan ìgbà tó ṣẹ̀ kúrò lọ́dọ̀ Lizzy náà ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ fún pé ṣé o mọ̀ pé mi ìrajà lọ́wọ́ ẹ̀ mọ́ because of torí ọmọ òṣì yẹn náà ni, báwo ló ṣe máa tẹ̀lé ọmọ òṣì yẹn nígbà tó kúrò lọ́dọ̀ ẹ. Wá imagine ń tajà for 5 years àwọn customer ń yọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Lizzy tó ń sìn kò sí nǹkan kan tó rí mú bọ̀. Lizzy ń fún ara ẹ̀ tó ń sìn kò sí nǹkan kan tó rí mú bọ̀. Bó ṣe mọ̀ pàdé mi pé kò gbé nǹkan kan dání, kò ní nǹkan kan, kò dẹ̀ tún ní làákàyè. Ọba ńlá náà the same thing, customer náà fi ọba ńlá sílẹ̀. Gbogbo wọn yọ lọ torí pé ó ti ń tẹ̀lé Lizzy kiri bíi puppet, kò rọjà tà mọ́. Gbogbo èèyàn wá gbègbèsè ayé ẹ̀ sílẹ̀, ọ̀rọ̀ Lizzy òun náà wá ń dù kiri. Àwọn tó ti mọ̀ ṣe tẹ́lẹ̀ wọn wá déyàn tí ó mọ̀ ṣe mọ́. Ìyẹn Lizzy gan tó ń sìn gan kò sí nǹkan kan, wọ́n kàn sìn gbà lọ́dọ̀ ẹ̀ náà. Àwọn ti rò pé torí bí Lizzy ṣe gbé rẹ̀ wá òun ganu ayé òun lélẹ̀. Àwọn ti rò pé òkè ó tiẹ̀ máa fojú wọn sí nǹkan tó bá tiẹ̀ fún yàn lówó wàá tiẹ̀ tún fojú wọn sí nǹkan kan. Ṣé mọ̀ má fún mi lẹ́ja kọ́ mi bó ṣe ń pẹja, kò sí o, bó ṣe lọ náà ṣe bọ̀. Kò sí speaker tó gbèjà Lizzy torí nǹkan kan mú bọ̀ mọ́. Ẹjọ́ ló máa rò, wàá defend ẹ pẹ̀lú gbogbo nǹkan. Ìgbà tó bá ńlá àti Lizzy ní problem, ìyá òṣì ọ̀rẹ́ ẹ̀ lọ́ba ńlá tó yẹ kó mediate, but opportunity tó ti ń wá tẹ́lẹ̀, orí tó bá máa jẹ̀kó tó bá wé láwà ní bó ṣe òun fún ara ẹ̀ ló máa tú báyìí tó máa nọrùn báyìí síta. But torí pé ó ti ní sínú tẹ́lẹ̀, ó hate closeness láàrin ọba ńlá àti Lizzy. She wish she was the one. Torí ọba ńlá dúró ti Lizzy ẹ gbàgbé o. Tó bá ń lọ police station wọn jọ lọ ni. Tó bá ń lọ ọba ńlá tó jẹ́ pé òun àti Lizzy tó jókòó sínú plane wọn jọ lọ sí Abuja. Tí Lizzy bá ṣe birthday, ọba ńlá máa ṣe surprise, ó máa káwọn èèyàn dání, wọ́n tún máa wọṣọ, wọ́n máa wọ t-shirt tó máa ya orí Lizzy síbẹ̀. So lọ́kàn Adébíyìnpé ọba ńlá ti máa gbowó gan lọ́wọ́ ọ̀dà ńlá dẹ̀ ń ṣe tiẹ̀ gbẹ̀tà ọba ńlá dẹ̀ ń bá Lizzy sọ̀rọ̀ pòkè ó dẹ̀ ti tó jẹ́ àmúvọ̀ tí ò gbọ́ oníkálukú dẹ̀ mọ̀ wọ́n bọ̀ ìyá òṣì òun ló wá instigate rẹ̀ tó wá tètè ibi tí ọba ńlá ti kúrò ló wá tètè lọ fọ́ọ̀sì ara ẹ̀ síbẹ̀ thinking that owó tó ọba ńlá ń jẹ́ ń gbà yẹn wọ́n máa kó fóun pé ọba ńlá gbogbo owó tó jẹ yẹn this is my turn èmi náà máa kó fóun sí àfìgbà tó dé kò rí nǹkan kan òun náà tó sin gbà náà ni àtẹnujẹ ló bá lọ síbẹ̀ kí ló bá padà kú sí torí ẹ̀ ló tètè bẹ̀ mọ́ kábíyèsí torí pláfọ́ọ̀mù ẹ̀gan tó ní initiative tí àwọn èèyàn máa ń bò tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn ò dé bẹ́ẹ̀ mọ́ torí tó bá ti ń bá Ṣọlá pé ṣe ó máa gbògo lọ́wọ́ ẹ̀ gba pláfọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ wà nímọ̀ Adébíyìnpé téèyàn kan tó jẹ́ pé a máa fi ń ṣe example fún Ìyá Àjàrà Bùkà nìṣẹ́ as at that time pé ṣe béèyàn l'Adébíyìnpé ká máa fi ń ṣe example pé ṣe béèyàn ó kàwé orí ẹ̀ pé ó wá di the most useless person lórí social media torí Ṣọlá pé ó di the most useless person. Ìgbà tó ti sin gbà òun náà wọ́n ti bá ń kọ́ mansion sí sọ́run Ṣọlá pé sọ pé Adébíyìnpé ń kọ́ mansion
sọ́run àbí ìgbà tó ti sígbà gbogbo nǹkan tó promise ẹ̀ tínú ẹ̀ máa dùn ẹnu náà fi ń jẹ́ ṣe mọ̀ pé òun ti ẹ̀gọ́ náà fún ara ẹ̀ tẹ́lẹ̀ ẹnu ni Ṣọlápé fi ń promise ẹ̀ ọmọ mi ti sọ pé ó wí pé òun máa fún mi nílẹ̀ ní Ọlájí Race Cottage bó ṣe máa sọ̀rọ̀ ọ̀dẹ̀ kò sí pépà kò sí nǹkan kan wọ́n fẹnu jẹ́ran sáwo fún ọ̀dẹ̀ ṣe mọ̀ pé ọmọ tí ò lajú náà wọ́n ti sáré fèkó hàn péyàn lọ sílùú òyìnbó yẹn ò mí péyàn lọ́pọlọ Lizzy gbé dórí ilẹ̀ ìjọsìn ó lọ ilẹ̀ Lizzy oníṣẹ́ rí òun ló ní gbogbo bí kò rí pépà kò rí nǹkan kan nǹkan tó ní kó sọ náà ní kó you go deliver ó ní ọmọ mi ló ní gbogbo eléyìí o ọmọ mi ló ní gbogbo bíbá yìí o ọmọ mi àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ yìí ó máa ń sọ nǹkan kan fún yín ṣe rí mọ nǹkan tó ń ṣe má torí ìjẹkújẹ tó bá jẹ́ pé Adébímpé ṣe mọ nǹkan tó fi kúrò ni pé ó ti mọ̀ pé òun ó ti bàjẹ́ fóun lórí social media òun ò lè máa sọ̀rọ̀ morality nsìn àwọn èèyàn sọ pé sórí ẹ̀ burú ni ṣó mọ oyè ọdún tí wà àti Lizzy tẹjọ fi ń ṣépè fáwọn ọmọ wẹ́wẹ́ lórí social media kò ń ṣe gbogbo kinní ìtẹ́lẹ̀ o ohun tìgbà tó join Lizzy ló bẹ̀rẹ̀ sí sórí burúkú tó ń ṣe yìí kò ṣe é tẹ́lẹ̀ o ó ní initiative tó yẹ kó tó bá ń sọ̀rọ̀ gbogbo àmà lọ ganu síbẹ̀ ọ̀rọ̀ tó lọ́pọlọ ọ̀rọ̀ ìṣítí tó máa ń bóbìnrin sọ̀rọ̀ báyìí àwọn obìnrin ṣẹ́gẹ̀tì sí ó wá di èèyàn tó ń ṣépè pé ọmọ kan máa ta ríǹgì jẹ kò wá mojú tóun fẹ́ fi padà fóun ní initiative ó lóun fẹ́ máa sọ̀rọ̀ ìṣítí torí pé òun náà ti ṣe kí ni ó tún ṣe àṣedànù. òun náà ti ṣe kí ni ó ti ṣe àṣedànù. ìgbà tó ti rí pé okay there is another opportunity for me to leave all this nonsense tí mo ti fi ilé ayé mi ṣe tí ò máa amount to anything lọ́dọ̀ Ṣọlápé bó ṣe rí opportunity olórí báyìí ló jàpá òun ò ṣe mọ́ òun ò jà mọ́ o torí tí ò bá ṣe bẹ́ẹ̀ irú ọjọ́ ìní báyìí a ti ṣe show a ti máa fi life ẹ̀ defend irọ́ bẹ́ẹ̀ ni ó máa fi ìgbésí ayé ẹ̀ defend irọ́. ó máa fi defend irọ́ káàkiri. I don't know. Kò yé mi tó. Ẹ rí bó ṣe wà quiet. Ṣó lè gbẹ́nu jáde kó wá tó wá sọ ọ̀ṣì ọ̀rọ̀. Ẹ rí bó ṣe ra yọ lọ, ìtìjú ló fi lọ́nà. Ìtìjú àti bẹ̀rù tí Lizzy ti fi sínú ẹ̀ kò lè sọ fẹ́ ó rọra lọ. Náà má jẹ́ kí èèyàn support ìdárò. Wàá support èèyàn wá tún gba platform lọ́wọ́ ẹ̀. Kò fún ẹ lówó o. Wọ́n ní òòṣà tó wà lè gbè mí ṣé mi bó ṣe dá mi. Ẹ rí nǹkan kan gbà àtowó àti ilẹ̀ kò sí nǹkan kan ẹ kàn sí gbà ni. Ó tún ti wá gba platform ẹ lọ́wọ́ ẹ̀. Ẹ wo Zidog náà everyday Lizzy nothing else. Àwọn ṣàfẹ́ máa gbèjà àwọn ṣàfẹ́ máa jà ní àwọn ṣàfẹ́ ọjọ́ kan one day they will get tired and they want to leave. Nǹkan tí Lizzy máa ń sọ pé wọ́n Patreon no you are exhausting. Tọ́rọ̀ bá ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ kó o kúrò lórí ẹ̀ èwo lógún àlẹ́nu mọ́.
anything. Àwọn ọmọ tó kó sínú igbó Ìyábọ̀ Òjó ni, èèyàn tó ń slain tí yàtọ̀ slain Ìyábọ̀ Òjó ni, immunizer tó ń arrest Ìyábọ̀ Òjó ló competition. Ṣé ojú ń dùn ẹ̀ ní ṣe bó sọ pé ó kàwé wọ́n dẹ̀ gbé certificate kẹ́nà má jẹ́ lẹ́kàn fún ẹ? Didn't you see that Ọmọwùmí ló gbé? Ṣùgbọ́n pé o ti indirectly o ti ń direct ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ Ọmọwùmí. Ó jẹ́ má jẹ́ kẹ́nu ẹ kó báyìí. Ọmọwùmí ò máa kì í ṣe Ìyábọ̀ Òjó. Ọmọwùmí máa gbé ẹ, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Torí ojú ẹ̀ ò fọ́, etí ẹ̀ ò dẹ̀ dí. Tó ń rí nǹkan tó ń ṣe sọ́mọbìnrin yẹn tọkọ ẹ̀ kú. O ti indirectly o ti ń ta sí Ọmọwùmí. Mo pẹ̀lú ṣì ń bẹ̀rẹ̀ láti dárúkọ ẹ̀ ni. O mọ̀ pé ó ní sáà ó ní gbogbo ẹ̀. Ó jẹ́ ìrora yí ọwọ́ ẹ̀ sí the other side. Ọmọwùmí ò máa ṣeré kò máa jókè ń sìn. O wí kátikàti, you go collect. Ọmọ òṣì àti ìyá òṣì. Ẹ wò gbèsè ayé yín ní 2026. Ìyá sá lọ, ọmọ ṣe rádaràda, ó ń explain. Ó ló ṣe olè. Ìwọ bá má jiyàn lówó ṣé wọ́n máa explain lórí social media. Tó o bá jalè, ṣé wọ́n máa gbé ẹ jáde pé o jalè? Wọ́n ní mò ń béèrè pé ó ṣe jẹ́ pé olè gbogbo ìran ẹ̀ kìkì olè ni. O jí nǹkan èèyàn, o gba nǹkan èèyàn, forceful kìíní kan, obtaining gbogbo ẹ̀. Nǹkan tí ò ṣe tiẹ̀, o jọ ọkọ̀ ọlọ́kọ̀ gbé. O lọ jalè inú Ìdúmọ̀tà, fake transfer. O tún ń talẹ̀ tí ò ní refund. Olè náà nìyẹn. Ilẹ̀ ìjọba ló tún lọ jí gbé. Ta ló bá tiẹ̀ jẹ́ tó tẹ́lẹ̀ iná? Olè wọ́n ní ilẹ̀ tó tún tipa garage tó tún lọ gbà sí. Wọ́n tún sọ pé o tún lọ jí ilẹ̀ yẹn náà gbà lọ́wọ́ èèyàn náà. Ìwọ àti Boko Haram. Ó dàbí ẹni pé omi kan lẹ́jọ́ mu. Irú ọmọ tìyẹn náà ń yọ̀bẹ, ìwọ náà ń jalè. Irú ọmọ Boko Haram kó wá máa gbé lọ́dọ̀ ẹ̀. A ní part 2 ni. Ẹ̀yin aṣòṣì màmá. Ayé yín ò wù mí.